owó yá dùn náà, owó yá dùn náà o, Àlàkẹ́ o, ìyá mi Àlàkẹ́ ẹlẹ́ja níjọra o, owó yá dùn náà. Kó tó wẹnu ètè sí mi, kó tó ló fẹ́ bú mi kó mo ní kí dáàdì ṣe kápẹ́ńtà kẹ́ máa jẹgi létí yín mi dẹ̀mí kọ́ mo ní kí mọ́mí máa ṣe télọ̀ kẹ́ máa jábẹ́rẹ́ àtòwú ẹja nìyá mi ń ta ẹ̀ṣá rí oríṣiríṣi ẹja ni mò ń jẹ àti kékeré báyìí ni kò sórúkọ ẹja tí mo mọ̀ eléyìí dàbí ẹran ni tó bá ń fà báyà máa fà bí ẹran mẹ́ lọ́wọ́ ni for whoever is crushing on me ọmọ no be me get money o na my mama o owó Àlàkẹ́ mọ̀ náà èmi àfínjú ọmọ Àlàkẹ́ ẹlẹ́ja níjọra ọlọ́pàá káàbọ̀ ẹ̀ṣá rí oríṣiríṣi ẹja ọjà iléèwé wa yìí àborí má bò wà náà ń pè gbàdọ̀ gbogbo kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi báyìí mọ̀ ń wọ̀n ni ẹja bí ẹran ẹja bí ògúnfe ẹja lálùbáríkà yàtọ̀ sí kòtẹ́ sí awátá tó ṣe panlára dáradára tẹ́ ẹ máa jẹ kiri. wọ́n ti wọ́n tán jàre àfínjú di bingo mo ti jẹ nǹkan mi tán ẹ̀yin tèmi ká lọ lórí next episode.